A kú ìsinmi òpin ọ̀sẹ̀, Ọlọ́run kò ní fi èyí ṣe òpin fún wa, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí tí í ṣe ọjọ́ Sátidé àbámẹ́ta tó kẹ́yìn sọ́sẹ̀ nínú oṣù kọkànlá ọdún 2023 tí í ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbá àwọn ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún àmúṣẹ́rí padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Látàrí aáwọ̀ gbọ́nmi-sí-omi òtó èyí tó ń ṣẹlẹ̀ láàrin gómìnà Akeredolu ti ìpínlẹ̀ Ondo àti igbákejì rẹ̀ tó fi mọ́ àwọn awuyewuye èyí tó ń ṣẹyọ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ìpínlẹ̀ náà, ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló sọ wípé olójú ò ní lajú sílẹ̀ kí tàlùpọ̀n kò wọ̀wọ̀ àti wípé àgbà kì í bẹ lọ́jà kórí ọmọ tuntun wọ̀. Ní báyìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lánàá ti ṣe ọjọ́ Jímọ̀ ní nǹkan bíi aago 10:20 alẹ́ àná ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló bẹ̀rẹ̀ ìpàdé ńlá kan wò pẹ̀lú gbogbo àwọn tí wọ́n lẹ́nu lọ́rọ̀ nínú ètò òṣèlú àti ètò ìṣèjọba ní ìpínlẹ̀ Ondo, látòrí igbákejì gómìnà náà ọ̀gbẹ́ni Lucky Ayédàtiwá àti ẹni tó jẹ́ àwọn alábàáṣiṣẹ́pọ̀ ìyún gómìnà Rotimi Akeredolu tó fi mọ́ gbogbo àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà èyí tó jáde láti ẹkùn mẹ́tẹ̀ẹ̀ta ní ìpínlẹ̀ Ondo àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin èyí tó jáde láti ìpínlẹ̀ Ondo tó fi mọ́ gbogbo àwọn alámòjútó gbogbo ní ìpínlẹ̀ náà àti gbogbo àwọn tí wọ́n ní ṣe pẹ̀lú ètò òṣèlú ní ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, ìpàdé ọ̀hún tó bẹ̀rẹ̀ lọ́wọ́ alẹ́ àná èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wà níbi ìpàdé náà ló pa láṣẹ wípé tá a bá rẹ́nikẹ́ni èyí tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìpàdé ọ̀hún bẹ́ẹ̀ tí kì í ṣe ọmọ Ondo kí wọ́n dákun dábọ̀ kí wọ́n ṣe gàyà fún wọn níbi ìpàdé náà. Nínú ọ̀rọ̀ ọ̀hún tó jẹyọ látẹnu ọ̀kan nínú àwọn akọ̀ròyìn fún iléeṣẹ́ ìròyìn Feli-feli TV jẹ́ lábọ̀ wípé àwọn àgbààgbà firiyọ̀yọ̀ nínú òṣèlú níbi tá a ti rí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà mẹ́tẹ̀ẹ̀ta èyí tó jáde láti ìpínlẹ̀ Ondo, eyín ọ̀gbẹ́ni Babájídé Akeredolu, bákan náà Jimoh Ibrahim àti Adéníyì Adégbọ̀nmírẹ́ àwọn wọ̀nyí ni wọ́n bẹ́ẹ̀. Bákan náà làwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin èyí tó wá láti ìpínlẹ̀ Ondo, gbogbo wọn náà pátá ni wọ́n péjú pésẹ̀ síbẹ̀ láti yanjú aáwọ̀ èyí tó wà láàrin gómìnà Rotimi Akeredolu. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, lọ́wọ́ báyìí gómìnà Rotimi Akeredolu òun ni ò sí ní orílẹ̀-èdè Nàìjíríà tó ń bẹ lókè òkun níbi tó ti lọ rí gba ìtọ́jú ara rẹ̀, ṣùgbọ́n igbákejì rẹ̀ àti gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ Rotimi Akeredolu gbogbo wọn ni wọ́n wà níbi ìpàdé náà nílùú Àbújá lánàá, níbi tí ààrẹ Tinubu àtàwọn tó kù táwọn náà ń bẹ níbi ìpàdé ọ̀hún láti yanjú gbogbo fàákàjà èyí tó ń ṣẹlẹ̀ láàrin àwọn gómìnà àti gbogbo àwọn èèyàn yòókù. Ọ̀kan gbòógì nínú àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí eyín Mufti Menk òun ló ti sọ di mímọ̀ wípé ó dá òun lójú wípé orílẹ̀-èdè Nàìjíríà yóò sì jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn orílẹ̀-èdè èyí tí wọ́n máa wo àwòkọ́ṣe rere lára rẹ̀ láìpẹ́ láì jìnnà bí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n bá lè ṣe ohun tó tọ́ àtòhun tó yẹ pẹ̀lú ìrànlọ́wọ́ ti àtìlẹ́yìn fún àwọn tí wọ́n jẹ́ aṣíwájú èyí tó ń darí ọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Gbajúgbajà
ẹni tó jẹ́ ògbóǹtarìgì mùsùlùmí ọ̀hún Mufti Menk òun ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò eléyìí tó léwájú àwọn ikọ̀ kan tí wọ́n ń ṣe lẹ́ńbẹ̀rún sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nílé agbára nílùú Àbújá lánàá o níbi ìpàdé ọ̀hún àti àbẹ̀wò èyí tí wọ́n ṣe sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbẹ̀ ló ti ké sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n ṣe àtìlẹ́yìn èyí tó lọ́rìn tòun ti wà òtítọ́ o sí gbogbo àwọn tí wọ́n jẹ́ olórí wa gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní nípa ìdí èyí ó dá àwọn lójú pé orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ kan lórílẹ̀-èdè ọ̀hún yóò mú òkè Mufti Menk èyí tó ṣe àpèjúwe wípé èyíkéyìí orílẹ̀-èdè èyí tí àwọn alátìlẹyìn wọn tí wọ́n bá kọ̀ jálẹ̀ láti ṣe àtìlẹ́yìn fún gbogbo àwọn tí wọ́n jẹ́ olórí wọn bákan náà tí wọn ò lè fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wọn o onírúfẹ́ orílẹ̀-èdè bẹ́ẹ̀ kì í tètè ní àṣeyọrí o ó ní nípa ìdí èyí òun yóò rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti dákundábọ̀ kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú gbogbo àwọn aṣíwájú tòun ti àdúrà fún gbogbo àwọn aṣíwájú o ó ní nípa ìdí èyí ó dá àwọn lójú pé orílẹ̀-èdè Nàìjíríà yóò mú òkè yóò sì ṣe rere tí yóò jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè èyí tí wọ́n yóò máa wo àwòkọ́ṣe rere lára rẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ àti ní àgbáńláyé gẹ́gẹ́ bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Alákòóso fún olúùlú orílẹ̀-èdè wa Nàìjíríà eyín Nyesom Wike ti sọ̀rọ̀ jáde o wípé ìka tó bá ń fúnni lóúnjẹ o a ò gbọ́dọ̀ gé jẹ o ó ní ní báyìí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti ń rò wípé tí ó bá fi di ọdún 2027 òun yóò jáde láti díje dupò ààrẹ ó ní láyé fáàbàdà kò jọ níbikíbi o ó lóun ò ní jáde o fún ipò ààrẹ lásìkò tí Bọ́lá Ahmed Tinubu tí bàbá òun tó bá sì ń díje du ipò ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ní lọ́kàn wípé bóun ti jẹ́ akíkanjú ènìyàn yìí ó ṣeé ṣe kóun náà ń fẹ́ du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú kan nínú ètò ìbò àwọn ààrẹ tí ó wáyé o lọ́dún 2027 ó ní ṣùgbọ́n kò jọ o nítorí wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ń ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ sì ni ọ̀gá òun ni òun ò sì ní sọ wípé ìka tó ń bọ̀ òun lòun ṣetán láti gé o Nyesom Wike ni kẹ́ ẹ bá wo ohun tó ṣẹlẹ̀ ní ìgbà tóun bẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Rivers ó ní àwọn ọ̀brẹ́là gómìnà kan tó jẹ́ 5 èyí tí wọ́n pè ní G5 olóhùn pẹ̀lú àwọn tó pa àwọn gómìnà G5 yìí láṣẹ láti ṣe àtìlẹ́yìn ìrànwọ́ ìpolongo ìbò àti bí Bọ́lá Tinubu bí ó ṣe wọlé sí ipò ààrẹ o nínú ọdún tá a wà yìí tó sì jẹ́ wípé wọ́n tẹ̀lé ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú ìrànwọ́ yìí ó pẹ̀lú nǹkan tó gbé Bọ́lá Ahmed Tinubu dé ipò ààrẹ ó ní káwọn èèyàn wá máa ní lọ́kàn wípé bóyá òun yóò díje dupò ààrẹ lọ́dún 2027 Nyesom Wike tó jẹ́ alákòóso fún olúlu orílẹ̀-èdè yìí ó ní òun ò ní ṣerú ẹ̀ ní bíkọ́ o ó ní títí di ìgbà eléyìí tí Bọ́lá Tinubu yóò fi parí sáà ìṣàkóso gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀-èdè yìí kóun tó lè ní nǹkan kan tó jọ mọ́ jíjáde dupò ààrẹ lọ́kàn ó lámọ̀ tí Bọ́lá Tinubu bá ṣe ń lọ fún sáà kan sí lọ́dún 2027 òun ṣetán o láti ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí ó lè dé ipò ààrẹ ọ̀hún lọ́dún 2027 gẹ́gẹ́ bí Nyesom Wike bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún lédè nínú ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tá a wà yìí ti ṣe ọjọ́ 17 àti àná tí ṣe ọjọ́ Jímọ̀ ọjọ́ 24 nínú oṣù yìí. Ẹni tó ti fi ìgbà kan jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbárà ìlú sọ̀rọ̀ sí Igbakeji ààrẹ wa àná ní orílẹ̀-èdè Nàìjíríà Yẹmí Ọ̀ṣínbàjò ọ̀gbẹ́ni Láolú Àkàndé òun ló ti sọ̀rọ̀ jáde báyìí wípé àlàfo àti àyè èyí tó ń bẹ láàrin àwọn tí wọ́n lẹ́nu lọ́rọ̀ tí wọ́n lè jẹun ẹ̀mẹ́ta yóò ní orílẹ̀-èdè yìí tó ń tẹ àwọn tí ò rọ́wọ́ mú lọ sẹ́nu ó ní àlàfo ọ̀hún gbọ̀rọ̀yìn báyìí lógún. Láolú èyí tó sọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ kan eléyìí tó sọ jáde lẹ́nu lásìkò èyí tó ń farahàn
lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan nílùú Èkó nínú ọ̀sẹ̀ tá a wà yìí ló ti sọ di mímọ̀ wípé ìyàtọ̀ láàrin olówó àti àwọn mẹ̀kúnnù lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ́wọ́ yìí ó ló ti pọ̀jù tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ó ní bá a ti bẹ̀rù náà ńlá bọ́mọ ó ní kò yẹ kí ìyàtọ̀ wà eléyìí túmọ̀ sí wípé ìṣẹ́ òun òṣì tó ń bá àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà fínra ó ti pọ̀jù lásìkò yìí ó lóun wá rọ ààrẹ ilẹ̀ yìí àti gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn láti dákun dábọ̀ kí wọ́n ṣe ohun tó tọ́ àtòhun tó yẹ ó ní pẹ̀lú bí epo ti wọ́n yìí òun ló ṣe ọ̀pọ̀lọpọ̀ okùnfà bí nǹkan tí wọ́n ní orílẹ̀‐èdè Nàìjíríà tí àtijẹ àtimu tó ní àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ó ní kò yẹ kí àlàfo kó wà láàrin mẹ̀kúnnù àti àwọn olówó tó bá jẹ́ pé ìjọba ilẹ̀ yìí wọ́n ṣe ohun tó tọ́ àtòhun tó yẹ. Láolú Àkàndé èyí tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn sí igbákejì ààrẹ àná Yẹmí Ọ̀ṣínbàjò òun ló sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ká wo tírílíọ̀nù 2.3 náírà 2.2 tírílíọ̀nù náírà eléyìí tí àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà tí wọ́n ṣẹ̀ buwọ́lù ó ní 2.3 tírílíọ̀nù yìí olówó rọ̀gùnrọ̀gùn èyí tó jẹ́ wípé àkọọ́lẹ̀ ohun tí wọ́n fẹ́ fi ṣe kò fi bẹ́ẹ̀ ní kèmínú ó ní bẹ́ẹ̀ sì rí àwọn aṣòfin àgbà wọ́n buwọ́lù irúfẹ́ owó bẹ́ẹ̀ ó ní àwọn nǹkan wọ̀nyí yóò máa ṣe àkóbá bọ́n bá ná owó orílẹ̀-èdè yìí tí wọ́n sì ń lo dúkìá orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà eléyìí tí ò bófin mu ó ní 2.3 tírílíọ̀nù náírà yìí ó ní tírílíọ̀nù owó iyebíye èyí tó lè ṣe ohun tó tọ́ àtòhun tó yẹ fún ìtura àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni gẹ́gẹ́ bí Láolú Àkàndé bó ti sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ olóhùn yóò rọ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí láti dákun dábọ̀ kí wọ́n bójú wẹ̀yìn pé yèyí ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ báyìí nísì gbọmọ Ọ̀rúnmìlà kí wọ́n bójú wẹ̀yìn láti ṣe ìrànwọ́ fún àwọn mẹ̀kúnnù. Gbajúgbajà akọrin takasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido òun ló ti gba àwọn olórin akẹgbẹ́ rẹ̀ tí wọ́n ṣẹ̀ ń dìde bọ̀ nínú ayé lámọ̀ràn wípé gbogbo ohun tí ènìyàn yóò bá ṣe kó fi òtítọ́ ìwà ọmọlúàbí kó fi sí bákan náà pabambarí rẹ̀ ní wípé kéèyàn ó dára rẹ̀ lójú wípé kó jí ara rẹ̀ kó sì jẹ́ ojúlówó tó ń ti àwọn ohun tó ní ìtumọ̀ láti máa ṣe fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ń wò ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin takasùfé ló jẹ́ pé ìgbé ayé irọ́ àtòhun tí wọn ò jẹ́ ni wọ́n ń pera wọn ó ní àwọn nǹkan wọ̀nyí ló jẹ́ ọ̀pọ̀lọpọ̀ okùnfà ìjákulẹ̀ fún àwọn olórin takasùfé èyí tí ò lọ́wọ́ mú tí wọn ò lékè nínú agbolé olórin. Davido ní bí wọ́n bá wo òun ó ní ilẹ̀ òkèrè lẹ́yìn odi orílẹ̀-èdè Nàìjíríà lòun ti kàwé oníṣùgbọ́n ní ìgbà tóun ti rí wípé ọ̀nà orin ní ìpè tí Ọlọ́run pe òun lòun padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá darapọ̀ mọ́ àwọn tí wọ́n jẹ́ ojúlówó akọrin takasùfé ilẹ̀ yìí. Bákan náà òun sì ń gbé àwọn nǹkan tó jẹ́ ojúlówó jáde tó ń ti àwọn tó nítumọ̀ ó ní lásìkò tóun darapọ̀ mọ́ agboolé iṣẹ́ orin ní orílẹ̀-èdè yìí àyípadà rere òun ló ti dé bá ẹ̀ka abala múlùúdùn àti agboolé orin tó jẹ́ ti takasùfé lílo èdè Yorùbá bákan náà ìwà ọmọlúàbí àti kéèyàn dá rẹ̀ lójú kó sì jẹ́ ojúlówó ọmọ láì ṣe wípé ó ń wo lágbájá gẹ́gẹ́ bí àwòkọ́ṣe eléyìí tó lè ṣì lọ́nà ó ní òun yóò rọ gbogbo àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn òun kí wọ́n dákun dábọ̀ kí wọ́n mú ìwà eléyìí tó jẹ́ ojúlówó ọmọlúàbí kí wọ́n mú wù ní ìwà ó ní pẹ̀lú èyí yóò tètè gbé wọn dé ibi tó dáa gẹ́gẹ́ bí Davido bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún jáde. Nínú ìròyìn eré ìdárayá díẹ̀ rèé lára àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí ó wáyé lónìí ti ṣe ọjọ́ 25 nínú oṣù kọkànlá nínú líìgì àgbábùta orílẹ̀-èdè England lọ́hùn-ún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City wọn yóò gbàlejò Liverpool ní ìgbà tí Burnley àwọn yóò gbàlejò West Ham United. Bákan náà Luton Town àwọn náà yóò gbàlejò Crystal Palace
Newcastle United wọn yóò gbàlejò Chelsea nígbà tí Nottingham Forest àwọn yóò gbàlejò Brighton. Sheffield United àwọn náà yóò gbàlejò Bournemouth nígbà tí Brentford àwọn náà yóò máa retí ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal. Nínú líìgì àgbábùtà orílẹ̀-èdè Spain La Liga lọ́hùn-ún, Rayo Vallecano àwọn yóò gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona. Valencia náà yóò gbàlejò Celta Vigo nígbà tí Getafe àwọn yóò gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù Almeria, nígbà tí Atletico Madrid àwọn yóò máa retí Mallorca ní tiwọn. Nínú ti Serie A lọ́hùn-ún, Atalanta yóò gbàlejò Napoli nígbà tí AC Milan táwọn náà yóò gbàlejò Fiorentina. Nínú ìdíje líìgì àgbábùtà torílẹ̀-èdè Germany Bundesliga ní Union Berlin àwọn yóò gbàlejò Augsburg nígbà tí Werder Bremen àwọn náà yóò gbàlejò Bayer Leverkusen. Bó ṣe máa lọ nìyẹn lónìí ti ṣọjọ́ Sátidé nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ títí di ìgbà míì kí á tún máa láǹfààní láti gbọ́ ọ̀tún ìròyìn fẹ́lifẹ́li láti lè ṣe wá ń bí ilé òní ilé wa ọ̀rọ̀dún náà wá. Ìsinmi ọ̀yí yóò jẹ́ ìsinmi aláyọ̀ fún gbogbo wa. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe ìròyìn Fẹ́lifẹ́li TV. Ire àtayọ̀ Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Àmì àkú ìsinmi òpin ọ̀sẹ̀ o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.